adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lájẹjọ dídí wákàtí ọ̀wọ̀ yìí ọba tó mú wa wà láàyè ọba tó jẹ́ wọn fẹ́ lòmíràn ṣe wá dúpẹ́ àyìn agbéga bàbá gbọ́ ọpẹ́ wa a ó máa yìn títí láéláé Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ohun Olúwa náà rèé látẹnu ìyá àdúrà rẹ̀ abániṣe JP èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun tèmi ilẹ̀ àánú nílùú Nàìjíríà níbí ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú Nàìjíríà níbí ní orúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú ayódìwà mú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lájẹjọ di wákàtí ọ̀wọ̀ yìí ọba tó fún wa ní ìmọ́lẹ̀ rẹ̀ lónìí ọba tí òjò ń fẹ́ lòmíràn ṣe wá adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK àti ti Nàìjíríà níbí èyí tí àwọn ìgbìmọ̀ wọn gbogbo tí wọ́n ní kí ohun Olúwa kó máa ṣe kíni kó máa tẹ̀síwájú ní ìjọ mẹ́jọ ní orúkọ Jésù ayé yín náà yóò tẹ̀síwájú adúpẹ́ lájẹjọ di wákàtí ọ̀wọ̀ yìí ọba tó mú wa wà láàyè ọba tí òjò wọn fẹ́ lòmíràn ṣe wá ayìn lógo agbéga àṣẹlọ́ba àwọn ọba Olúwa kó gbọ́ ọpẹ́ wa a ó máa yìn títí láéláé Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ìyá àdúrà rẹ̀ abániṣe JP náà rèé láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun tèmi ilẹ̀ àánú ní ìlú Nàìjíríà níbí lórúkọ Jésù Olúwa yóò fàánú bí ayé wa wò adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìjẹjọ àti gbogbo ojú àti ọkàn tó ń wò àti àwọn tó ń pè lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú tó yẹ ayé yín Olúwa yóò ṣe fún yín ọkàn yóò dẹ̀ balẹ̀ àtẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà níbí àtẹ̀yin tẹ́ wà ní ìlú òkè òkun lórúkọ Jésù òní fi ń tẹ́lẹ̀ pléènì wá sílé Ọlọ́run májẹ̀mú tó yẹ ayé Olúwa yóò ṣe fún yín torówó náà lè fi ra dátà láti lè máa fi wò wá ọba májẹ̀mú yóò dì yín mú ẹ̀ní gbèrè tìjú Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mo sọ fún akóta bá ti fẹ́ bẹ̀rẹ̀ ohun Olúwa bí èyí ẹ jẹ́ ká máa gbé bíbélì wa ẹ jẹ́ kí bíbélì wa kó máa wà ní ìtòsí ní ẹ̀gbẹ́ wa ní ọ̀nà láti ṣàṣàrò á dẹ̀ tó fi gba àdúrà ká jẹ́ kí bíbélì wa kó máa wà ní ọwọ́ wa ohun Olúwa ó ti tún bẹ̀rẹ̀ báyìí ẹ máa bá mi share rẹ̀ fún gbogbo ojú àti ọkàn tí ó nídìí láti máa wò ó lọ́wọ́lọ́wọ́ ẹ bá mi máa share rẹ̀ lórúkọ Jésù Kristi á ṣe ohun rere kan ayé yín bẹ́ẹ̀ ni mọ́mì dáàdì kọ́dìn kó tó parí ni á ṣe ohun rere kan yín léè tí yóò yà yín lẹ́nu ọkàn yóò dẹ̀ balẹ̀ ẹ tó bá mi wá àwọn ènìyàn kan sí tòsí ní ọ̀sán yìí a tún fẹ́ ṣiṣẹ́ ìṣẹ́gun kan láàrin ara wa ní ọ̀sán yìí ẹ bá mi wá àwọn ènìyàn yẹn sí tòsí tàbí àwọn ènìyàn tá a bá mọ̀ pé ó súnmọ́ àwọn ènìyàn yìí ẹ jẹ́ ká wà ní ìtòsí a fẹ́ fún wa ní àwọn sáàmù tá a máa lò fún irú ènìyàn bẹ́ẹ̀ ni irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tá a mọ̀ pé ohun yìí ó ń bẹ nínú ara wọn tá a sì fẹ́ kó kúrò a lo iṣẹ́ yìí a lò fún wọn lénìí a ó dẹ̀ pè jáde ẹ jẹ́ ká kọ sílẹ̀ ẹ bá mi mú báírò yín sí tòsí irú àwọn ènìyàn wo ni ènìyàn náà a rí i pé àwọn kan wà tó yẹ pé wọ́n lè pè lólógún òru wọ́n lè pè ní wárápá àìsàn máa gbé àwọn ènìyàn kan dálẹ̀ tó bá dẹ̀ ti gbé wọn dálẹ̀ báyẹn ṣe ni wọ́n máa pọ̀ nǹkan funfun ní ẹnu wọn kódà ń gbòjú wọn bá tó wálẹ̀ wọn tó máa wò pé èrò ti pọ̀ lé àwọn lórí kódà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó yẹ àìsàn yẹn ń ṣe ó ti fún ọ ní máàkì káàkiri kì í jà o kì í ṣèjàngbọ̀n o ṣùgbọ́n gbogbo àwọn àmì tó ti fún bí ìgbọ̀jẹ́ pé wọ́n ti lù nìkan lórí lù nìkan lára lù nìkan lójú á ti fún ọ ní máàkì bẹ́ẹ̀ ní àgọ́ ara wọn irú àwọn ènìyàn yìí la fẹ́ fún ọ ní iṣẹ́ tí wọ́n máa lò lénìí bóyá ní ènìyàn tó ń ṣe tàbí ènìyàn tá a mọ̀ pé a lè fi ṣàánú fún láti fún wọn ní sáàmù yìí láti lò lórúkọ Jésù ogun àìsàn yẹn yóò sì kúrò nínú ara wọn bẹ́ẹ̀ ni lórúkọ Ọlọ́run alààyè kìkìdá ká gbàgbọ́ nìkan torí nínú ìgbàgbọ́ gan lọ́lọ́run ń gbé nínú ìgbàgbọ́ lọ́lọ́run ń gbé ẹ jẹ́ ká súnmọ́ tòsí a máa ṣiṣẹ́ lórí ẹ̀ lénìí kí ni ohun tí a fẹ́ ṣiṣẹ́ lórí lónìí nínú bíbélì wa
òun náà ni ọ̀rọ̀ Sọ́ọ̀lù àti Dáfídì. Sọ́ọ̀lù àti Dáfídì. Sọ́ọ̀lù jẹ́ ọba, ṣùgbọ́n Dáfídì kì í ṣe ọba. Ṣé mọ̀ pé ó máa ń ṣẹlẹ̀ nínú àwọn ènìyàn náà lọ́wọ́lọ́wọ́ báyìí? Èyí tá nífẹ̀ẹ́ ènìyàn dé ojú ikú ṣùgbọ́n tí ò ní nífẹ̀ẹ́ wa. Dádì bẹ́ẹ̀ ni ó máa ń wà, mọ́mì ó máa ń wà bẹ́ẹ̀. Tí ènìyàn ní ìfẹ́ èèyàn dé ojú ikú ṣùgbọ́n ní inú ọkàn tiẹ̀ ojú lẹ́ẹ̀ ti máa rí ìfẹ́ ṣùgbọ́n ìfẹ́ yẹn ò ní dé inú ẹ̀. Ìfẹ́ yẹn ò ní dé inú rẹ̀ débi pé kò sí ọ̀nà tí ò lè gbà pa ènìyàn yẹn lára nítorí pé kò ní ìfẹ́ rẹ̀. Ẹ ló máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Dádì mọ́mì, ó ṣẹlẹ̀ láàrin ọkọ sí ìyàwó, ó ṣẹlẹ̀ láàrin ọmọ sí òbí ẹ̀, ó sì ń ṣẹlẹ̀ láàrin ọkọ sí ìyàwó, ìyàwó sí ọkọ rẹ̀. Ó ṣẹlẹ̀ láti olórí dé ara àwọn ọmọ ẹ̀yìn tó ń kó kiri. Olórí ọmọ rò ó pé wọ́n nífẹ̀ẹ́ òun ni ṣùgbọ́n wọn ò ní nífẹ̀ẹ́ rẹ̀. Ìfẹ́ orí ahọ́n àti ojú tá a fi ń sọ lọ́wọ́lọ́wọ́ yẹn ni wọ́n fi máa ní. Ìfẹ́ yẹn ò ní dé inú ìsàlẹ̀ ikùn wọn nítorí pé kí ni, kì í ṣe ìfẹ́ òtítọ́ ni wọ́n ní sí ara wọn, ìfẹ́ ojú ni. Irú ìfẹ́ ìgẹ́lẹ́gẹ́lẹ́ ìní Sọ́ọ̀lù fẹ́ ló ní sí Dáfídì. Ṣùgbọ́n Sọ́ọ̀lù wá bí ọmọ kan tí à ń pè ní Jónátánì. Jónátánì mọ̀ láìkí Dáfídì púpọ̀ o. Mọ́mì, Jónátánì ó láìkí Dáfídì púpọ̀. Ẹ já lọ wòwe 1 Samuel. Ẹ já wòwe 1 Samuel 1-19 rẹ̀, 1 Samuel 19. Ọ̀rọ̀ yìí wà nínú ẹ̀ 1-end ló wà. Láti ìbẹ̀rẹ̀ dé òpin ìwé 1 Samuel 19 1-end. Nínú ẹ̀gẹ́lẹ́ ni ọ̀rọ̀ yìí wà. Nínú ẹ̀gẹ́lẹ́ ni ọ̀rọ̀ yìí gbé ó kún sínú ẹ̀ fọ́fọ́. Ẹ jẹ́ ká bá mi sí ìwé 1 Samuel 19. Dádì ẹ jẹ́ ká jọ máa ṣe, ẹ jẹ́ ká jọ máa kà á. Bí ẹ ṣe ń kà lẹ́yìn ìbò yẹn yóò máa tú fún yín pé ohun tí mò ń sọ yìí bẹ́ẹ̀ ni. Jónátánì jẹ́ ọmọ fún Sọ́ọ̀lù, ṣùgbọ́n Jónátánì fẹ́ràn Dáfídì púpọ̀ jù bí bàbá rẹ̀ ò tiẹ̀ fẹ́ràn Dáfídì tí Sọ́ọ̀lù fẹ́ràn Dáfídì. Gbogbo oore àti ìgbà agbára tó ní tó ń lò ní ìlú Sọ́ọ̀lù yẹn, tó ń lò fún Sọ́ọ̀lù, ẹ jẹ́ mọ̀ pé kò torí ẹ̀ ní ìfẹ́ rẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ kó o nífẹ̀ẹ́ ènìyàn dé inú débi pé kó o mọ̀ wá ìpalára fún ṣùgbọ́n ní inú ọkàn rẹ̀ kó sì máa wá ìpalára fún ọ. Ṣùgbọ́n nípa inú kan àti àyà kan rẹ, òun ni yóò gbé ọ lékè. Ara inú kan àti àyà kan tó ní tí Dáfídì ní sí Sọ́ọ̀lù, Ọlọ́run wá kọ ìfẹ́ rẹ̀ sí inú ọmọ Sọ́ọ̀lù tí í ṣe Jónátánì. Ọlọ́run mọ̀ọ́mọ̀ kọ ìfẹ́ inú tí Jónátánì ó nífẹ̀ẹ́ Dáfídì débi wípé kódà ìpalára tí bàbá rẹ̀ bá fẹ́ ṣe fún Dáfídì, ọmọ ìní ó sáré lọ sòfò fún un. Débi pọ̀ pé ó ní Dáfídì, bàbá mi ń lépa láti pa ọ́, ó ń lépa ẹ̀mí rẹ̀. Nínú ọkàn wa mọ̀ wò pé ọmọ burúkú ni. Mọ́mì dádì nínú ọkàn wa mọ̀ rò ó pé irú ọmọ wo nìyẹn. Ó ṣeéṣe bí ó ṣe wá ìpalára fún Dáfídì yìí ti ṣe Jónátánì, bí ó ṣe wá ìpalára fún tó wá ìyè fún. Ṣé mọ̀ pé ní ìrìn àjò tiẹ̀ náà padà rí ìyè? Nítorí pé kíni, ó ní kí èèyàn bá lè ní adé láti ṣe kíni, láti fi bo ẹ̀mí kan, láti fi ra ẹ̀mí kan padà, láti fi pe ẹ̀mí kan sínú ìyè. Bíbélì fi yé wa pé a ó fi adé méje kún ìrìn àjò rẹ̀. Ṣé mọ̀ pé láti jẹ́ pé ó lo agbára rẹ̀ láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ kó pin, Ọlọ́run á mú ìyè wọnú ayé tiẹ̀.
gbogbo tí Sọ́ọ̀lù bàbá rẹ̀ bá máa ń wí Jónátánì tó bá ti gbọ́ báyìí yóò sáré lọ sọ fún Dáfídì, bàbá mi ń wá ọ̀nà láti pa ọ́, ó ń lépa ẹ̀mí rẹ. ẹ̀rí pó ga débi wípé òru ní ọjọ́ kan pẹ̀lú àwọn ọmọbìnrin, òru ní ọjọ́ kan ní kíni ìní Dáfídì kó àkéte rẹ̀ ló kúrò ní ìlú, ó sá kúrò ní ìlú yẹn. ṣùgbọ́n bó ṣe sá kúrò tó, ẹ jẹ́ mọ̀ wípé pẹ̀lú àwọn olùránṣẹ́ Sọ́ọ̀lù nínú èrò ọkàn rẹ̀ pé ní òru gànjọ́ lòun yóò ṣe kíni, lòun yóò pa Dáfídì. ọpẹ́lọpẹ́ àrokò tó ti yá apá sórí bẹ́ẹ̀dì rẹ̀ tó síbẹ̀ tó lòún sùn, tó já koríko, tó já gbogbo nǹkan kan, tó ṣe bí èpè ènìyàn ló wà bẹ́ẹ̀. Sọ́ọ̀lù ò mọ̀ pé ó ti kúrò ní ìlú yẹn, síbẹ̀síbẹ̀ ó ní wọ́n lọ gbé wá ti ibùsùn rẹ̀, kò mọ̀ wípé koríko lòun yóò gbé. bí ọ̀tá àti ìkà ènìyàn bí ó ṣe máa ń lépa ẹ̀mí ènìyàn nìyẹn láìsí ní ìdí ni. ó ṣeéṣe kó o máa wá ìyè fún ẹnìkan, kó o máa wá àlàáfíà fún, ṣùgbọ́n ní inú ọkàn rẹ̀ kó máa wá àlàáfíà tàbí kó máa wá ìyè fún ìwọ, tó yẹ pé gbogbo èròǹgbà ọkàn rẹ̀ ní pé àfi kó o kú. débi wípé nínú ọkàn rẹ̀ lọ́hùn-ún ojú la fẹ́ ni ọ̀rí òdòdó ní ọmọ bọ́ ọ ṣe. mọ́mì dádì, agbára yìí ó pọ̀ púpọ̀ fún àwọn ẹnìkan, fún àwọn ìṣẹ̀dá mìíràn lájẹ́ pé agbára èmi ò lágbára láti ràn ọ́ lọ, èmi ò lágbára láti fọ́ ọ́ lọ́wọ́ sókè, èmi ò lágbára láti ṣe kíni láti mú ọ dé ibi gíga. ìní yóò wà nínú ọkàn ẹlòmíràn. tí Ọlọ́run ò bá fi ọmọ ẹ ṣe sábà bíi Dáfídì ńkọ́, òru gànjọ́ yẹn ni wọn ò bá ti sún, wọn ò bá ti pa. Sọ́ọ̀lù ni wọ́n lọ gbé wá ti ibùsùn rẹ̀, ó fẹ́ ṣe ní ìkà. Ọlọ́run ló ní kó ti gbọ́ àti ara fúfu àti àwọn ènìyàn tó ní ìfẹ́ rẹ̀ tó tètè kékeré tó tètè fi òru gànjọ́ kúrò. síbẹ̀síbẹ̀ níbi tó sá lọ, Sọ́ọ̀lù tún gbọ́, ó ní wọ́n lọ ṣe kíni, wọ́n lọ mú wá ní ìlú yẹn. ṣùgbọ́n torí pé ó ti sátọ agbára ẹ̀mí mímọ́, tó ti sá sí ìhà agbára ẹ̀mí mímọ́, gbogbo àwọn ènìyàn tí ń rán lọ ní ìgbà kínní, ìkejì àti ìkẹta, dáàdì mọ́mì, wọ́n ń dé ìlú yẹn gan-an, àwọn gan kún fún ẹ̀mí mímọ́ ni. nítorí pé kíni, Ọlọ́run gan fọ́ tọ́ ọkàn tiwọn gan, ó sì wá jogún ẹ̀mí mímọ́ fún wọn láti jẹ́ kí wọ́n mọ̀ pé ohun tó dára ló yẹ kí èèyàn nìkó máa ṣe. ó rán ìṣíkíní lọ, ó rán ìṣíkejì lọ, ó rán ìṣíkẹta lọ, gbogbo wọn kún fún ẹ̀mí mímọ́ ni. ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè, tá a bá rí agbára kágbára tó ń lépa ẹ̀mí mi, tí a bá lọ wòwe Àìsáyà 8:10, òun náà sọ kíni, òun náà fi kún ọ̀rọ̀ yìí, ó ṣe kíni, ó fi kún ọ̀rọ̀ ìtàn yìí nípa ọ̀rọ̀ ìtàn Sọ́ọ̀lù àti Dáfídì. ọpẹ́lọpẹ́ ọmọ rẹ̀ tí í ṣe Jónátánì ló yọ nínú ewu náà. ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ẹ̀mí mọ́ yọ mí kúrò nínú ewu ìbànújẹ́ ò gbọ́dọ̀ wọnú ayé mi. gbogbo agbára kágbára tí ò nínú Ọlọ́run alààyè dúró sí, èyí tó lè máa fi wá ẹ̀mí mi kiri, tó yẹ pé ohun rere ni mo rò sí ìrìn àjò ayé wọn, ṣùgbọ́n nínú ọkàn àwọn èrò ibi ni. Ọlọ́run májẹ̀mú wọn lè borí ẹ̀mí mi. ẹ gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú, èrò rere ni ẹ ní sí àwọn ènìyàn, ṣùgbọ́n èrò ibi ni wọ́n ní sí ọkàn àti aya yín, kódò ni wọ́n ní sí ayé yín. mọ́mì dádì, ní ọ̀sán yìí ní orúkọ Jésù, Olúwa yóò gbé yín lékè wọn. gbogbo ẹ̀mí tí ò nínú alààyè dúró sí yẹn, èyí tó fi ń wọ ẹ̀mí yín láti ṣe ní búburú tàbí ṣe ní ìkà, ní orúkọ Jésù, Olúwa yóò dá wọn lẹ́bi. Ọlọ́run májẹ̀mú yóò dá wọn lẹ́bi. ẹ̀mí tẹ́ ẹ̀ wá fún ìparun rẹ̀, ṣùgbọ́n tó wá fún ìparun fún ìrìn àjò ayé yín, lónìí ní orúkọ Jésù, Olúwa yóò ṣì wọ́n lọ́wọ́ iṣẹ́. mọ́mì dádì, wọ́n gbèrè tìjú lórí ìrìn àjò ayé yín ni,
torí pé ọlọ́run yóò gbé yín ga ju gbogbo ìrìn àjò rẹ̀ lọ. Ẹ̀mí ìlara tó ní sí ayé yín yẹn, èyí tó fi wá fi sọ ẹ̀rọ ẹ̀gàn àbí ọ̀rọ̀ ọ̀tá káàkiri lórí ìrìn àjò ayé yín, mọ́mì dáàdì lónìí ní orúkọ Jésù Olúwa yóò pín nípa. Gbogbo agbára náà ní orúkọ Jésù, torí ẹ̀yin ò ní ẹ̀mí ìlara, ṣùgbọ́n ẹ̀mí ìlara rẹ̀ nínú ayé ìránṣẹ́ yìí ó lára débi wípé gbogbo ènìyàn tí ó bá ràn yín lọ́wọ́ ṣe yín lóore gan ó ń lára lọ síbẹ̀. Mọ́mì dáàdì lónìí ní orúkọ Jésù Olúwa yóò ṣì wọ́n lọ́wọ́ iṣẹ́. Gbogbo ẹ̀mí ìlara tó jẹ́ pé ó rojọ́ yín fún ibi tó ń wá ikú sínú ayé yín, tó jẹ́ pé gbogbo ìlú tẹ́yìn ò tí ì dé ní fọ́tò yín ti débẹ̀ láti lè fi ṣe yín níkà, lónìí ní orúkọ Jésù Olúwa yóò ṣì lọ́wọ́ iṣẹ́. Gbogbo ẹ̀mí tó ń wá ayé yín fún ìparun tàbí ayé ọkọ yín, tó ń wá ayé yín fún ìparun tàbí ayé ọmọ yín, mọ́mì dáàdì lónìí ní orúkọ Jésù Olúwa yóò fi kú òjijì pa. Gbogbo agbára tó ń lò yẹn lórúkọ Jésù mọ́ Ọlọ́run yóò fi kú òjijì pa òun gan, kó lè bá àṣìwọ́ lórí ìrìn àjò ayé yín ni. Mọ́mì dáàdì Olúwa yóò wá gbé ayé yín sókè ga jùlọ. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ rí, tí Ọlọ́run ò bá lo Jónátánì tí í ṣe ọmọ Sọ́ọ̀lù fún ìránṣẹ́ yìí, irú bó ṣe ni wọ́n lọ gbé wá tí àkéte ibùsùn rẹ̀ nì, ó lè ní wọ́n lọ da petrol sí lára kí wọ́n sì sún dànù nítorí kíni. Pẹ̀lú bó ṣe ṣe lóore tó ṣe láàánú tó, gbogbo iṣẹ́ tó ṣe fún Sọ́ọ̀lù síbẹ̀síbẹ̀ kò ká sí. Bí àwọn ènìyàn burúkú ṣe wà nìyẹn. Dáàdì mọ́mì, kò sí oore tẹ́ ẹ lè ṣe fún wọn, wọ́n lè ṣe ni. Ẹ̀mí abínúkú ló wà nínú ayé wọn. Ẹ̀mí ìlara tí ò ní ìṣògo ńlá ló wà nínú ìrìn àjò ayé wọn. Ọlọ́run májẹ̀mú yóò gbé yín borí wọn lónìí. Ẹ já sọ fún Ọlọ́run, gbogbo ẹ̀mí abínúkú tó ń wá ayé mi fún ìparun, mọ́mì ẹ ní ìdí àdúrà yìí mà. Ògo tó tẹ̀ yín lọ́wọ́, ohun rere tẹ́ ẹ ṣe lásìkò yìí kò dùn mọ́ wọn nínú mà. Bẹ́ẹ̀ ni kò dùn mọ́ wọn nínú. Ẹ rí pé àwọn èèyàn tó yẹ kó wá kọ́ ni wọ́n wá. Ẹ sì rí pé àwọn ènìyàn tẹ́ ń gbọ́ nípa wọn ní pé ohun tí wọ́n sọ ni wọ́n sọ ọ̀rọ̀ ibi nípasẹ̀ yín. Pẹ̀lú ògo àti ohun rere tó tẹ ayé yín lọ́wọ́ nínú ọdún yìí, síbẹ̀síbẹ̀ wọ́n rojọ́ yín fún ẹ̀gàn àti ọ̀tẹ̀ ni. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, gbogbo ẹni tí wọn ò bínú rẹ̀ ṣùgbọ́n tó ń bínú mi láì nídìí, gbogbo ẹni tí wọn ò lára rẹ̀ ṣùgbọ́n tó ń lára mi láì nídìí, tó ń fẹjọ́ mi sùn káàkiri, tí wọ́n wá ń péjọpọ̀ ní méjì mẹ́ta lórí ọ̀rọ̀ mi, Ọlọ́run májẹ̀mú ìjà tí ò ní ṣe é padà, ó yá sọ sí wọn láàrin ẹ gbàdúrà yìí. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ẹ̀mí tó ń bínú yín láì nídìí sísítà mi, ẹ̀mí tó ń bínú yín láì nídìí mọ́mì, ẹ̀mí tó ń bínú yín láì nídìí dádì mi, ní wákàtí ọ̀wẹ́ ní orúkọ Jésù, ìjà tí ò ní ṣe é parí, Olúwa kó sọ sí wọn láàrin. Ìjà tí ò ní lójútùú, tí wọn ò ní lè parí ẹ̀, wọ́n parí ẹ̀ tì. Ọlọ́run májẹ̀mú yá kó sọ sí wọn láàrin. Èdè àìyedè tí ò ní lè níyànjú, ó yá kó fi sáàrin wọn, kí wọ́n bá lè ṣíwọ́ ọṣẹ́ lórí ọ̀rọ̀ yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti mọ́ farapamọ́ jẹ mí níyà. Sọ́lọ́run bá fẹ́ farapamọ́ jẹ Dáfídì níyà ni, kò ní yan Jónátánì ọmọ rẹ̀ ní ọ̀rẹ́ rẹ̀ o. Mọ́mì, bẹ́ẹ̀ ni mo sọ fún yín, kò ní yan Jónátánì ọmọ Sọ́ọ̀lù ní ọ̀rẹ́ Dáfídì, wípé kó mọ̀ọ́mọ̀ fẹ́ràn rẹ̀. Ọ̀nà kan lọ́lọ́run gbà lọ ṣe yẹn. Ọlọ́run májẹ̀mú, ṣe rí àdúrà yìí ó pín sí ọ̀nà mẹ́rin. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gba mẹ́rin, ó ṣe kókó, ṣe pàtàkì nínú ayé yìí. Ìkíní nínú àdúrà yìí ni wípé Ọlọ́run yan Jónátánì ní ọ̀rẹ́ Dáfídì. Bó ṣe yan Jónátánì ní ọ̀rẹ́ Dáfídì yẹn, Ọlọ́run ò fẹ́ kí àbọ̀dè kó pin ẹ̀mí ẹ̀ ní o. Ọlọ́run ò fẹ́ kí ọ̀tá kó gbògo lórí ayé rẹ̀ ní o. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, Ọlọ́run yín ènìyàn rere tì mí. Ó ṣe pàtàkì dádì, bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ̀mí máa yan èèyàn rere tì mí, èèyàn rere tí ó máa wà pẹ̀lú mi, ètí ayé mi ò fi ní ìpalára, ó yá yàn tì mí ní wákàtí wọn. Gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù.
dáàdì mọ́mì ẹ sọ fún Ọlọ́run Olúwa kó yan èèyàn rere tìyín, èèyàn rere tó yẹ pé ó yẹ fún ayé yín táyé yín ò fi ní rí ìpalára lónìí ní orúkọ Jésù. Olúwa kó yàn tìyín, mọ́mì dáàdì Olúwa kó yàn tìyín, ènìyàn rere táyé yín ò fi ní ìpalára tí ìpalára ò fi ní wọ ibẹ̀ lónìí ní orúkọ Jésù. Olúwa kó yàn ti ayé yín, káyé yín kó ní ìtẹ̀síwájú Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ìgbà kejì rèé lórí àdúrà tí wọ́n ló pín sí mẹ́rin yẹn ni lórí ọ̀rọ̀ Sọ́ọ̀lù àti Jónátánì ọmọ rẹ̀ sí Dáfídì ni. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run tọ́lọ́run bá fẹ́ farapamọ́ jẹ Dáfídì níyà ni kò ní fi ìfẹ́ rẹ̀ sínú Jónátánì ọmọ Sọ́ọ̀lù. Ọlọ́run májẹ̀mú, ẹni tí òjò lóore aláàánú mi, ẹni tí òjò lóore olùfàsókè ayé mi, torí àbá sí gbórúkọ Dáfídì mọ́ tó bá ti kú, ṣùgbọ́n Ọlọ́run yan Jónátánì láti ṣe kíni, láti má jẹ́ kí ayé rẹ̀ kó ní ìparun. Ọ̀gànjọ́ òru ni wọ́n ṣèkà, ọ̀gànjọ́ òru ni wọ́n lọ gbé wá ti ibùsùn rẹ̀, tí wọ́n bá ti gbé lọ ti ibùsùn àbá tí gbórúkọ rẹ̀ nítorí yóò lọ sún ni. Ẹ̀mí mímọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára, ẹni rere tó yàn ti ayé mi, ẹni rere tó yàn ti ayé mi, ẹni rere tó yàn ti ayé mi, ètí ògo titun yóò wọnú ìṣẹ̀dá ayé mi. Tí Jónátánì bá ṣòfófó fún Dáfídì ni kò ní rí ògo titun. Ọlọ́run yàn ti ayé mi ní wákàtí ọ̀wọ̀ yìí, ayé mi yẹ fún ògo ènìyàn tuntun, ògo ènìyàn tuntun. Bẹ́ẹ̀ ni dáàdì mọ́mì, ayé yín yẹ fún ògo ènìyàn tuntun, èyí tó lè ran ayé yín lọ́wọ́ torí ohun tó dára ó ń flow lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni ohun tó dára ṣe kí ni ó ń flow lọ́wọ́, ó ń fò káàkiri. Ó yá yàn tí ayé mi ẹ gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ẹni rere tó yàn tí ayé mi tí ó fi ògo tuntun sí inú ayé mi lónìí ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú kó yàn tì mí. Mọ́mì, ẹni rere tí ó yàn tí ayé yín, èyí tá ayé yín ó yẹ fún ògo tuntun, ògo tí ò ní ìpalára nínú. Ọlọ́run májẹ̀mú kó yàn tí ayé yín kó yẹ fún ògo tuntun. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ìkẹta nínú àdúrà yẹn rẹ̀ mo sọ fún wa pé mẹ́rin ni. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run májẹ̀mú, wọn lóru la ṣe ká tẹ́yìn bá ṣe lọ́sàn kò ní bára lé lọ. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ṣe lọ́sàn kò ní bára lé lọ. Ọlọ́run máa ṣọ́ mi ní ọ̀gànjọ́, ṣọ́ mi ní ojúmọmọ, Ọlọ́run máa ṣọ́ mi ní ọ̀sán gangan. Gbogbo afa ìbànújẹ́ tí ọ̀tá lé lóhùn ó ta sínú ayé mi, èyí tó lé lóhùn ó wọnú ayé mi tí ó mú ìparun dé ibẹ̀, èyí tó lé lóhùn ó wọnú ayé mi tí ó mú búburú dé ibẹ̀, èyí tó lé lóhùn ó wọnú ayé mi tó lè mú ìfàsẹ́yìn bá ayé mi, àti ọ̀sán àti òru àti ojúmọmọ ni èyí tí àwọn èèyàn kan fẹ́ ṣiṣẹ́ ibi láti ṣe sínú ayé mi. Ọlọ́run májẹ̀mú lẹ́ pé mo gbà fún ọ lórí ayé mi ẹ gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú o, ènìyàn rere tó yàn tí ayé mi, màlẹ́kà rere tó yàn tí ayé mi ní ọ̀sán ní òru ní àárọ̀, kí àwọn ẹni bí àwọn ẹ̀kẹ́ ènìyàn kó má bàa ráyè ta mí lọ́fà ìbànújẹ́, ọfà ìfòòró wọn mọ̀ bàtà ayé mi. Ọlọ́run májẹ̀mú ó yá fi sínú ayé mi. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kù rè nínú mẹ́rin yẹn, ẹ jẹ́ sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run, ní wákàtí ọ̀wọ̀ tí mo wà yìí, ayé mi yẹ fún ògo ńlá. Ara ògo ńlá táyé wáyé fún náà ni wípé gbogbo àwọn ènìyàn, gbogbo àwọn olùránṣẹ́ Sọ́ọ̀lù tí rán síbi tí Dáfídì sá lọ ni wọ́n ṣe kíni, wọ́n débẹ̀ wọ́n sì ń gbé ẹ̀mí mímọ́ tiwọn, ayé wọn yí padà sí ọ̀tun, ohun tuntun wọ inú ayé wọn, ẹ̀mí má bẹ̀rẹ̀ sí bàlé wọn. Ẹni ẹ̀mí má ti bàlé ó ti di ẹni ọ̀tọ̀. Ẹ̀mí má gbà mí, ayé mi yẹ fún ọ̀tun ní àkókò yìí, ọ̀tun rere ètí gbogbo ayé ọmọ pé yẹ̀sì ẹ̀rí abániṣẹ́ Ọlọ́run ti wọ inú ayé ẹ̀, Ọlọ́run ti ń dún nínú ayé ẹ̀. Ní wákàtí wo yá fi sínú ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù.
mọ́mì dádì ẹni ọ̀tun lọ́lọ́run yóò ṣe ayé yín ohun ọ̀tun nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́ ètò yẹ ayé yín ògo tuntun tó yẹ ayé yín ní wákàtí ọ̀wọ̀ yìí ọba tó pọ̀ nípa tí ó yá kó fi sí inú ayé yín mọ́mì dádì ó yá kó fi sínú ayé yín torí ayé àwọn ènìyàn tí Sọ́ọ̀lù rán lọ sí ibi tí Dáfídì sá lọ àkọ̀tun ọ̀tun agbára ló wọ inú ayé wọn ayé tí náà yẹ fún àkọ̀tun agbára mọ́mì lónìí ní orúkọ Jésù Olúwa kó jogún agbára ńlá fún yín kẹ́lẹ́ ní ìṣẹ́gun ńlá bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú lórí àdúrà yóò yá fàṣẹ dá wa lóhùn ọba àwọn ọba fi àṣẹ dá wa lóhùn ipasẹ̀ àkọ́kọ́ rẹ̀ lórí àdúrà náà ní orúkọ Jésù ó yá kó dá yín lóhùn ọ̀tún láyé yín yẹ fún mọ́mì dáàdì brọ́dà sísítà mi ayé yín yóò yẹ fún ọ̀tún ńlá ẹ rí ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ mọ́mì dáàdì yóò sì fà yín lọ́wọ́ sókè dáàdì mi yóò mú yín já gbangba ọkàn yín yóò balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù à ń lọ nínú ìpele kejì mà ẹ já lọ nínú ìpele kejì ẹ já sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa tún ìrìn àjò ayé mi ṣe ìrìn àjò ayé mi yẹ fún ìtúnṣe èmi lè sọ fún Ọlọ́run pé ìpè mi yẹ fún ìtúnṣe bí àwọn áńgẹ́lì tí mo bá ń lò tẹ́lẹ̀ ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára bó bá ti tún rẹ̀ wọ́n ó yá fún mi ní áńgẹ́lì tuntun èyí tí ó ràn áńgẹ́lì tí mò ń lò lọ́wọ́ tẹ́lẹ̀ èyí tí ó ràn lọ́wọ́ a máa fi irin lọ irin nínú àdúrà ni ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára tí áńgẹ́lì tí mò ń lò tẹ́lẹ̀ tó bá ti rẹ̀ wọ́n Ọlọ́run fún mi ní áńgẹ́lì tuntun èyí tí ó ràn ayé mi torí ayé mi yẹ fún àtúnṣe ńlá ó yẹ tún ayé mi ṣe gbàdúrà yìí orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú ayé ń yẹ fún àtúnṣe ńlá bí áńgẹ́lì tẹ́ bá ń lò bó bá ti rẹ̀ ẹ́ aláàánú ò ní wákàtí wà ní orúkọ Jésù yá kó rán áńgẹ́lì tuntun sínú ayé yín áńgẹ́lì tuntun tó yẹ ayé yín lónìí ní orúkọ Jésù yá kó rán síbẹ̀ kẹ́ ẹ rọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ já lọ sọ fún Ọlọ́run mẹ́ta péré ní àdúrà ẹ̀ka tó lọ sínú iṣẹ́ yẹn ẹ já sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára mi ì gbọ́dọ̀ fi ìrárẹ̀ àti ìráhùn lo ayé mi ó ṣe pàtàkì ó ṣe kókó Ọlọ́run mú ìrárẹ̀ àti ìráhùn kò nínú ayé mi ìrárẹ̀ àti ìráhùn kò yẹ ayé mi má jẹ́ ìfìrárẹ̀ àti ìráhùn lo ayé mi ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ́ mú ìrárẹ̀ àti ìráhùn kò nínú ayé mi mi ì gbọ́dọ̀ fi ìrárẹ̀ àti ìráhùn lo ayé mi ayé ti mọ̀ mí mọ́ Ọlọ́run má jẹ́ yóò mú ìrárẹ̀ àti ìráhùn kò nínú ayé yín mọ́mì dádì ẹ ò ní fi ìrárẹ̀ àti ìráhùn lo ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù rèé lórí mẹ́ta èkejì yẹn ẹ jẹ́ sọ fún Ọlọ́run má jẹ̀mú orúgbé àánú ń gbẹ mí ẹlẹ́ẹ̀tí tó tán kò sẹ́ni tó tó owó ètò lówó mọ́mì oríṣiríṣi ní àánú Ọlọ́run ti mọ tó yẹ tó kù fún ayé yín lọ́wọ́lọ́wọ́ tí ẹ wà yìí Ọlọ́run ti mọ tó yẹ fún ayé yín lọ́wọ́lọ́wọ́ tí ẹ wà yìí síbẹ̀síbẹ̀ ayé yín yẹ fún àánú ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ayé mi yẹ fún àánú òrùgbé àánú rẹ̀ ń gbẹ mí ó yẹ pọn mi àánú fún mi mu fi mí lọ́kàn balẹ̀ mú ìrárẹ̀ àti ráńkó nu ayé mi ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú ohun tó ya ìránṣẹ́ tí mò ń wò yìí ìwọ lọmọ tó kù lórí ìrìn àjò ayé wọn ọba àwọn ọba ayé wọn yẹ fún àánú yẹn òrùgbé àánú yẹn ń gbẹ wọn lọ́wọ́lọ́wọ́ ní wákàtí ó yá fún wọn lómi àánú rẹ̀ mu ọba tó pọ̀ nípa tó yá ràn wọ́n lọ́wọ́ àánú ńlá ní gúúsù àríwá ìwọ̀ oòrùn àti ìlà oòrùn lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ Ọlọ́run alẹ́ ó yẹ kó dìde fún yín kẹ́ ẹ rójú rere Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù nínú àdúrà ẹlẹ́kẹjọ Olúwa kó fàṣẹ dá yín lò ọba àwọn ọba ó yẹ kó fi àṣẹ dá yín lò ìrànlọ́wọ́ ńlá láti gúúsù àríwá ìwọ̀ oòrùn ìlà oòrùn
lónìí ní orúkọ Jésù ó yá kó tẹ ayé yín lọ́wọ́. Mọ́mì dáàdì ní orúkọ Jésù ẹ rí ọwọ́ àánú Ọlọ́run. Àánú Ọlọ́run ó máa ń fúnni ní ohun tó yẹ ayé èèyàn, ó máa ń pèsè ohun tó yẹ ayé èèyàn ní àkókò yẹn. Àkókò yìí Ọlọ́run mọ tó yẹ ayé yín. Àkókò yìí ẹ sì ń sọ nínú ọkàn yín kẹ́lẹ́kẹ́lẹ́ pé ohun tó kù fún ayé yín rè. Dáàdì mọ́mì ní orúkọ Jésù Olúwa yóò ràn sí yín. Àánú ńlá èyí tó ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ní orúkọ Jésù ó yá kó wọ inú ayé yín. Mọ́mì ẹ rí ọwọ́ àánú Ọlọ́run. Àánú Ọlọ́run yóò ràn yín lọ́wọ́, yóò sì fà yín lọ́wọ́ sókè. Bẹ́ẹ̀ ni mo wí, yóò mú ìjà gbangba ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. A lọ nínú àdúrà kẹta. Ẹ já lọ sọ fún Ọlọ́run. Àdúrà eléyìí náà mẹ́ta péré ni. Ẹ já sọ fún Ọlọ́run. Ọlọ́run gbà mí, ìpín mi yìí ò gbọdọ̀ burú. A ò gbọ́ Yorùbá mọ́mì, ìpín wa rèé, ìṣẹ̀dá wa tá a gbé wá sáyé rèé. Ọlọ́run májẹ̀mú orí tí wọ́n máa rí rè tó fi máa sọ pé jẹ́ èrè abániṣeré, orí wọn fi dá kálukú mọ̀ pé lágbájá ló ń bọ̀ yìí. Orí èèyàn wọn fi dáyàn mọ́, ìní wọn fi máa ń mọ̀ yàn, ìní wọn fi dáyàn mọ̀. Èèyàn lè kọ̀yìn sí yàn, kí ìgbé èèyàn kọ̀yìn sí yàn kí wọ́n sọ pé lágbájá rè láàrin wọn. Ó pọ́sibù kó kọjú sí ọkọ́ mọ́jọ òun kí wọ́n fi àmì ara ju ara wọn. Ṣùgbọ́n ìpín wa rèé. Ọlọ́run májẹ̀mú tún ìpín mi ṣe. Ìpín yẹ fún ìtúnṣe mà. Dáàdì ìpín yẹ fún ìtúnṣe. Ẹ̀mí máa ó yá tún ìpín mi ṣe. Ìpín mi ó yá bẹ̀rẹ̀ sí máa túnṣe ní wákàtí ọ̀wọ̀ yìí. Ẹlẹ́dàá mi mo dì ọ́ mú lónìí. Ó yá ìpín mi ó yá máa gba àtúnṣe. Gbogbo àmúbọ̀ obìnrin yẹn, gbogbo àmúbọ̀ ọkùnrin, ìpín ni èyí ìgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ sọ fún ẹlẹ́dàá yín, dìde 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 jà fún mi. Ìpín mi dìde dìde jà fún mi. Ìṣẹ̀dá mi dìde dìde jà fún mi ní wákàtí ó yá tún ìṣẹ̀dá mi ṣe gbàdá. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ẹlẹ́dàá mi dìde 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 má sùn mọ́. Ó yá dìde dìde jà fún mi. Mọ́mì dáàdì orí yín yóò jà fún yín. Ẹlẹ́dàá yín mo ní yóò jà fún yín. Brọ́dà mi yóò jà fún yín. Ọmọlọ́lá alálá yóò jà fún yín. Gbogbo ní ọkàn tó ń wò mí yìí lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù ọ̀rẹ́ ìpín yín kó bẹ̀rẹ̀ sí sọ rere. Ìpín yín tó ń sùn ní wákàtí ó yá kó máa jí dìde. Gbogbo ẹni tó tilẹ̀kùn mọ́ ìpín yín ní orúkọ Jésù Olúwa kó fi kú òjìká. Ìpín yín kó bẹ̀rẹ̀ sí jáde kó wá yín kàn. Níbi tí àgọ́ ara yín wà yẹn, àgọ́ ara ẹlòmíràn wà ní Kútọ́nù, ẹlòmíràn wà nílùú òyìnbó, ẹlòmíràn wà ní ìlú Haúsá, ṣùgbọ́n ìpín rẹ̀ ní láàrin àwọn Yorùbá ló wà. Ọlọ́run má jẹ̀mú ó yá kó sáré tètè kó pàdé ara wọn. Ìpín yín ó yá kó bẹ̀rẹ̀ sí ṣe rere. Ọlọ́run má jẹ̀mú ó yá kó bẹ̀rẹ̀ sí ṣe rere. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Àdúrà kejì lórí ìpín yẹn ni mọ́mì. Ọlọ́run má jẹ̀mú gbà fún èṣù láti bẹ̀ṣẹ̀ mi jẹ́. Tí wọ́n bá tèèyàn jẹ́ orí wọn kéèpè. Bẹ́ẹ̀ ni wọ́n á ní ẹ̀pẹ̀ pòrí rẹ̀ jáde. Àwọn tibí yẹn wọ́n ní ẹja pòrí rẹ̀ yọ wà ní ẹ̀sẹ̀ yẹn. Ẹja sọ fún Ọlọ́run. Ó ní ìbọ̀dé ọ̀dá o kò mọ̀ dá fọ́mọ Ọlọ́run. Orí mi máa gbà o, ẹlẹ́dá mi máa gbà, ìbọ̀dé ọ̀dá o. Ìbọ̀dé ọ̀dá fún ọmọ Ọlọ́run. Ẹlẹ́dá mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé fún mi. Gbogbo ẹnikẹ́ni kíbi tó wù wọ́n ti máa dáná ẹbí nítorí ọ̀rọ̀ mi. Orí mi ó yá máa kọ ibi kúrò nínú ayé mi gbàdúrà yìí. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú o. Orúkọ Jésù orí yín kò ní gba ibi. Orí yín kọ ibi láti wákàtí ọ̀wẹ́ lọ. Mọ́mì dáàdì gbogbo àwọn ìbọ̀dé Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀yẹn ojú ti tì wọ́n lónìí ní orúkọ Jésù. Orí yín ò ní gbàbọ̀dé ibi. Wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín. Orí yín kọ ibi láti òní lọ. Gbogbo ẹ̀mí àṣàsí àpẹta àti àránsí àbìlú ibi lónìí ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú ti tẹ̀ ẹ́ pa lónìí ní orúkọ Jésù. Olúwa ti ràn yín lọ́wọ́, ó ti gbé yín borí náà. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Lórí ìṣẹ̀dá yẹn náà ni àdúrà kan tó kù rèé. Mọ́mì ìṣẹ̀dá ẹlòmíràn wọ́n dé mọ́nú agolo ni. Ìṣẹ̀dá ẹlòmíràn wọ́n gbé bọ́nú kòtò lọ ni. Ó wá rìn kiri. Gbogbo tó yẹ kó ti fi irun dúdú ṣe, kódò tó ń fi irun funfun ṣe síbẹ̀síbẹ̀ kì í tí ì bọ́ sí. Ẹ̀mí mọ́ ọba tó pọ̀ nípa àti agbára. Ó wá tó dàbẹ́ pé bó ṣe bá ìrìn àjò rẹ̀ ṣe yẹn, àwọn máṣe tún kíni wọ́n tún kọ̀ntínú ìrìn àjò látara òbí wọn.
ebi wọ́n bí sìn ọ̀bá lọ ọmọ inú rẹ̀ là ní. Àwọn Yorùbá ní ìran mẹ́ta kì í tòṣì, èyí tó bá lè gbàdúrà ni, èyí tó bá lè gbàdúrà, èyí tó Ọlọ́run bá lè gbọ́ ẹ̀bẹ̀ àdúrà rẹ̀ ni. Ìran mẹ́ẹ̀ẹ́dógún a máa tòṣì tí wọ́n bá lè gbàdúrà. Tí Ọlọ́run ò bá dá wọn mọ̀, ìran mẹ́ẹ̀ẹ́dógún a máa tòṣì. Ọlọ́run gbà mí, Ọlọ́run gbà mí, ìpín mi ò gbọ́dọ̀ burú, ìṣẹ̀dá mi ò gbọ́dọ̀ gbàbọ́dé bí. Gbogbo ẹ̀mí tí ò rí ní Ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀, èyí tó lè máa rojọ́ mi tàbí ọmọ mi tàbí ọmọ sí ibi ní wákàtí ọ̀wọ́ yìí, Ọlọ́run májẹ̀mú ó yá bá mi fi ikú òjijì pa. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù. Ọlọ́run májẹ̀mú, gbogbo ẹnikẹ́ni ọkọ̀ọ̀kan tó lè máa rojọ́ mi fún ibi, tó lè máa wá ayé mi fún ìparun tàbí ayé ọmọ mi tàbí ayé ọmọ lónìí ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú yá fi ikú òjijì pa. Ọba àwọn ọba yá fi ikú òjijì pa. Mi ò gbọ́dọ̀ ráre, mi ò gbọ́dọ̀ jìyà, ọmọ mi ò gbọ́dọ̀ jìyà, ọmọ mi ò gbọ́dọ̀ jìyà, ọkọ ọmọ mi ò gbọ́dọ̀ jìyà, ayé ọmọ mi ò gbọ́dọ̀ jìyà. Lónìí ní orúkọ Jésù, gbogbo agbára tí ò nínú Ọlọ́run alààyè dúró sí yẹn, èyí tí Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ tí wọ́n mú ìṣẹ̀dá ẹnìkan láti lọ bò mọ́lẹ̀, tó gbọ́ rẹ̀ wá rìn káàkiri tí ò fìfọ́ ara tí wá rìn kiri láti ìletò dé ìletò, láti ibùsọ̀ dé ibùsọ̀, tí ayé rẹ̀ wá ń ráre kiri. Ó ti bẹ́ẹ̀, ó ti nírun funfun nínú ìṣẹ́ àti òṣì. Ọlọ́run májẹ̀mú ìpín mi kọ ní wákàtí wọ́n gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ńlá Jésù. Ìpín yín kọ ibi, ìpín mi kọ ibi, ìdààmú àti ìfòró ìpín mi kọ lónìí ní orúkọ Jésù. Olúwa kó jẹ́ ayé wa gbà, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọba mímọ́ fi àṣẹ dá wa lóhùn, aláṣẹ lọ́run yá fi àṣẹ dá wa lóhùn. Ìpín wa kọ ibi, ìráre àti ìráhùn kò yí ayé wa. Ó yá mú ayé wa kó ònú ráre, mú ayé wa kó ònú ráhùn, ẹkún ìparí kẹ̀kẹ́ àfẹ́ ayé wa níbẹ̀ lónìí ní orúkọ Jésù. Ìgbéga ló yá kó wọnú ayé wa, ọwọ́ tí ìfanilọ́wọ́ sókè tí ran ni lọ́wọ́ lónìí ní orúkọ Jésù. Mọ́mì dáàdì ó yá kó wọnú ayé yín. Ẹ gbàgbọ́, ẹ gbàgbọ́, ẹ ṣàmì, ẹ ṣàmì. Ẹ rí ọwọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run tí mú yàn já gbangba tí ìfanilọ́wọ́ sókè lónìí ní orúkọ Jésù ó yá kó wọnú iṣẹ́ yín. Ọwọ́ Ọlọ́run tí ìfanilọ́wọ́ sókè èyí tí mo ní já gbangba lónìí ní orúkọ Jésù ó yá kó wọnú ayé yín. Ọwọ́ Ọlọ́run ńlá ó yá kó wọlé yín. Ọwọ́ Ọlọ́run ńlá ó yá kó wọ ibi iṣẹ́ yín. Ẹ rí ọwọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ gbé omi wa, ẹ jẹ́ ká lọ gbé omi wa fún àwọn tó ń ṣe àìsàn. Ẹ jẹ́ ká gbé omi wa, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù Kristi. Gbogbo ogun ẹ̀sìn nínú ayé bàbá màmá lónìí ní orúkọ Jésù ó yá kó di ìfibú. Mọ́mì bí ẹ ṣe ń ṣàmì tí mo rọ́wọ́ àdúrà mi yín yẹn, ẹ rí ọwọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run tí ran lọ́wọ́, tí fa lọ́wọ́ sókè, èyí tí mú ayé èèyàn já gbangba, tí ayé èèyàn fi yẹ fún ẹ̀gàn mọ́, tí ayé èèyàn fi yẹ fún ẹ̀gàn mọ́, tí Ọlọ́run fi pẹnu ẹ̀gàn mọ́ nínú ayé ẹ̀ ní orúkọ Jésù ó yá kó wọnú ayé yín. Mọ́mì gbogbo ogun ẹ̀sìn nínú ayé yín, dáàdi ogun ẹ̀sìn yẹn ní orúkọ Jésù Olúwa kó fi bú, ẹ gbúrò ẹ̀sìn mọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Fún àwọn oníṣòwò, àwọn oníṣòwò, ẹ jẹ́ ká gbé omi wa, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú, àyìn oníṣòwò rẹ, ọba tó pọ̀ nípa àti agbára, Olúwa kó wọ inú ayé yín. Ọba tó ń gbé nínú àwọn ọ̀run, ó yá kó rán àánú sí yín. Mọ́mì dáàdì ẹ ò rí àánú gbà, ẹ rọ̀wọ́ àánú Ọlọ́run, ọwọ́ àánú Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Ọjà yín ò ní di òkúta, wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín, ogun gbèsè kò ní jẹ́ ìpín yín, ogun àgbàrá kò ní jẹ́ ìpín yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Fún àwa lọ́fíìsì, bẹ́ẹ̀ ni Olúwa sọ fún mi pé sáàmù kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ máa sọ fún yín nísinsìnyí. Bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ ní àyè, ọba tó pọ̀ nípa àti agbára fún àwọn oníṣọ́ọ̀bù yẹn ní wákàtí ọ̀wọ̀ àwọn ní ọ́fíìsì. Ọwọ́ Ọlọ́run kó ràn yín lọ́wọ́. Mọ́mì ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Ọwọ́ Ọlọ́run tí ń ran yín lọ́wọ́ tí gbá yẹ èèyàn sókè. Mọ́mì lórúkọ Jésù yá kó wọ inú iṣẹ́ yín. Ọ́fíìsì ní orúkọ Jésù mo ní òní di títì pa. Ọwọ́ Ọlọ́run tí ó gbé àánú dìde sínú ọ́fíìsì tẹ́lifí mọ̀ pé rí ọwọ́ Ọlọ́run àdúrà yín gbà ní ọ̀sán yìí, ó yá kó wọ inú ayé yín. Mọ́mì débi ẹ ṣe ṣàmì yẹn, ẹ rí ọwọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́, bẹ́ẹ̀ ni yóò rí.
Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Mọ́mì wa dé lórúkọ Jésù. Olúwa yóò gbàdúrà fún yín, ọkàn yín yóò balẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Olóyè Olúwa yóò gbàdúrà fún yín, ọkàn yín yóò balẹ̀. Gbogbo yín ni mò ń rí yín lórúkọ Jésù. Mo gbàdúrà pọ̀ fún yín pé lónìí ní orúkọ Jésù ọwọ́ Ọlọ́run tí ń ran ni lọ́wọ́ ó ti wọnú ayé yín. Bí mo ṣe fi ń fà yín lọ́wọ́ sókè yẹn náà máa fà sókè bẹ́ẹ̀ ó yẹ gbé sínú ayé yín, bẹ́ẹ̀ lẹ́ rí ọwọ́ Ọlọ́run. Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Fún ọmọ tí ẹni kò gbọ́ràn tó ṣagídí yẹn lórúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù, ọmọ tí ò gbọ́ràn tó ṣagídí yẹn Ọlọ́run kó wọnú ayé ẹ̀ kó lè bá wúlò fún ara rẹ̀ àti fún ẹ̀yin náà ní orúkọ ẹ̀ ó jèrè rẹ̀, ọkàn yóò sì balẹ̀ pẹ̀lú ẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Wọ́n ní fún àwọn ní ọ́fíìsì yẹn ẹ̀mí Ọlọ́run ní ká lọ lo Psalm 27 1 to end fún àwọn tó a ní ọ́fíìsì. Wọ́n ní ká lo Psalm 27 1 to end ká lò ó ká fi iyọ̀ tíntínní sí ẹ jẹ́ ká máa fi wọ́n ọ́fíìsì wa. Ẹ̀mí Ọlọ́run ní fún àwọn oníṣọ́ọ̀bù yẹn, àwa tá a ní ṣọ́ọ̀bù fún ọjà títà tá ń rà, wọ́n ní ká lọ lo Psalm 100, wọ́n ní ká kà á sí ní ìgbà mẹ́ta ká ṣe kíni ká máa fi wọ́n ṣọ́ọ̀bù wa ká máa fi kún omi táwọn fi mọ́ọ̀pù bẹ̀ lórúkọ Jésù. Ogun gbèsè yẹn yóò jáde. Dádì èyí tí ṣe ogun ẹ̀sán Olúwa sọ pé ká ṣe kíni ká ka Psalm 24 ní ìgbà méje, bẹ́ẹ̀ ni wípé kẹ́ẹ̀ká sínú omi ẹ máa mú ẹ̀dẹ̀ máa fi wẹ̀ lórúkọ Jésù. A ò ní gbúrò ẹ̀sán yẹn nínú ayé yín mọ́. Ogun ẹ̀sán yẹn yóò di ìfibú, ọkàn yín yóò sì balẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ohùn Olúwa náà rè láti ẹnu Ìyáàdúrà Èrè Abániṣẹ́ JP. Ẹ lè fẹ́ pè Ìyáàdúrà Èrè Abániṣẹ́ JP sínú tẹlifóònù nọ́mbà wa. Tẹlifóònù nọ́mbà mi náà rèé 070 57 84 23 11. Lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11. Tẹlifóònù nọ́mbà mi nu. Ohùn Olúwa yìí tó bó ṣe ń wá ní gẹ́mẹ́jọ òun láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi lè àánú lórúkọ Jésù. Olúwa yóò rán àánú sí yín bí ẹ ṣe ń ṣàmìyàn ẹ ó rí ọwọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Mo sọ̀rọ̀ kan nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní ọ̀sán yìí. Mo sọ àwọn ènìyàn kan èyí tí a lè fẹ́ ṣiṣẹ́ lórí wọn, tá a lè fẹ́ ṣiṣẹ́ àdúrà lé orí wọn. Mo ní bí àwọn ènìyàn tó jẹ́ pé bóyá wọ́n ń pè ní ológun òru tàbí wọ́n ń pè ní wárápá, àìsàn yẹn máa ń gbé àwọn ènìyàn dálẹ̀. Tó bá dẹ̀ gbé àwọn ènìyàn dálẹ̀ wọ́n ó máa yọ fóòmù lẹ́nu. Ó ti fún wọn ní máàkì àìmọye ní ara wọn. Ẹ jẹ́ ká lo àwọn sáàmù yìí fún un. Ẹ bá mi lo àwọn sáàmù yìí fún ìránṣẹ́ yẹn. Ṣùgbọ́n gbọ́dọ̀ la fẹ́ kà sí oríṣi omi mẹ́ta la máa kà sí. Oríṣi omi mẹ́ta òun la máa ka omi yìí sí. Irú omi wo ni mami, dáàdì mi, irú omi wo ni brother sister, irú omi wo la fẹ́ kà sí? Ẹ rí àwọ̀ omi tí ṣe omi òkun. Ẹ bá mi máa kọ sílẹ̀ kó tó dípò mo fún wa ní sáàmù náà. Ẹ bá mi wọ èyí tí ṣe omi òkun. Ẹ bá mi wọ èyí tí ṣe omi bóyá a lè rí omi orí àpáta. Tá a bá rí omi orí àpáta, ẹ jẹ́ ká wọ omi tá a mọ̀ wípé omi yìí inú lẹ́ẹ̀lẹ̀ bí kí wọ́n bu kànga ilẹ̀ àti pọ́n. Mọ́mì omi èyí tí ṣe omi ẹ̀kẹta, ẹ jẹ́ mọ̀ pé omi orí ewé ni. Omi yìí orí ewé ló máa ń wà. Àsìkò òjò yìí tí a bá tètè jí jáde ní ìdájí, àgàgà tá a bá wábi tí ewé kókò tí wọ́n bá gbin kókò sí, ara ohun tó jẹ́ sìnrìn tàbí cotton wool a ó rí nínú ewé tólúwa ó sì sínú ẹ̀ báyìí. A kàn ra fi sìnrìn yẹn ṣe kíni, a ó ra fi fà á àṣẹ ni. Ọlọ́run ló fowó ewé omi yẹn síbẹ̀ tí òjì ó tì kanlẹ̀. A wá mú omi mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ á dà pọ̀. Tí a bá ti dà pọ̀ tán, ẹ lè rómi orí ewé yẹn. Ókè. Ṣá lè rómi míì tó dàbí omi àkànṣe yàtọ̀ sí pé omi òkun. Ẹ lè wo tún lómi àkànṣe. Omi àkànṣe wà.
bí kárí omi kan tó jẹ́ pé ó kàn dá sun ní ibì kan a lọ síbi orísun obi omi náà ti ń sun yẹn gangan ẹ jẹ́ ká wà kótókótó ká wá ní sùúrù fún kó fi ṣe tó tòrò ká rọra fa díẹ̀ tàbí ká bu díẹ̀ nínú ẹ̀ àkànṣe omi nìyẹn òun dá sun ni yàtọ̀ sí kànga wọn gbẹ́ ni ṣó ti yé wa báyẹn yàtọ̀ sí kànga tí wọ́n gbẹ́ omi tó ń sun á wá sí wá orísun rẹ̀ tó ti rọra ń ṣe rúwú tó ti rọra ń jáde wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ jẹ́ ká gbẹ́ tàbí ká wá fi nǹkan fa omi yẹn ká fi ṣèkẹta omi yìí ó ní ṣé bí wòlíì bá ṣe kó lè bá jèrè rẹ̀ ẹ jẹ́ kómi yẹn kó rí bẹ́ẹ̀ ní oríṣi mẹ́ta tàbí ká fi omi àpáta kún ẹni omi kó ṣáà ti pé oríṣi mẹ́ta ṣùgbọ́n kí tòkun kó wà nínú ẹ̀ bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni dádì òkun kì í ní ìsinmi wọ́n ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n òkun á máa ní ìsinmi àsìkò tí òjò bá rọ̀ tí a bá lọ wo òkun ní àsìkò bá náà ó máa dákẹ́ ni ipò òjò bá rọ̀ tiẹ̀ tán á jẹ́ kọ́ lọ́n ṣiṣẹ́ tiẹ̀ á wá tó bẹ̀rẹ̀ ṣe kíni á bẹ̀rẹ̀ sí máa bu àwọn omi tó rọ̀ sínú ẹ̀ á bẹ̀rẹ̀ sí máa tá dànù àsìkò tí òkun máa ń ní ìsinmi ni ìgbà tójò bá rọ̀ á dákẹ́ tójò bá ń rọ̀ ẹ̀yìn ẹ lọ síbi òkun ẹgbẹ́ òkun tẹ bá mọ̀ pé ó máa ń pariwo ẹ lọ síbẹ̀ ẹ rí i pé adákẹ́ mí ní ni òun náà tẹ́lifà fún ọlọ́run tọ́rọ́ ọlọ́run ń sọ àṣẹ tiẹ̀ lọ́wọ́ tó bá dẹ̀ ti ṣe tán á wá ṣe kínni á wá ta orí omi tiẹ̀ tó dà sínú rẹ̀ á tún ta dànù tá a bá dẹ̀ ti rí pé a fi omi òkun yẹn kún ẹ jẹ́ ká wó omi oríṣi méjì yòókù ká fi kún kómi kànga tàbí omi òjò tàbí omi orí àpáta tàbí omi orí ewé tàbí omi èyí tó ń sun ní orísun ṣé a ti gbọ́ àwọn omi yẹn ẹ wá mi wá ìwé Mark 9 ìwé Mark 9 ẹ jẹ́ ká wo 17 to 29 ẹ jẹ́ ká kà á ní ìgbà mẹ́ta ìwé Mark 29 17 to 29 ìgbà mẹ́ta àkọ́kọ́ rèé Mark 2 1 to 12 Mark 2 1 to 12 ìgbà mẹ́ta kí n tún méjì àkọ́kọ́ pè ìwé Mark 9 17 to 29 Mark 2 1 to 12 Mark 2 1 to 12 ṣàtìkọ méjèèjì yẹn ìkẹta ìwé John 5 1 to 9 John 5 1 to 9 Psalm 34 3 to 8 Psalm 34 3 to 8 kí n tún bẹ̀rẹ̀ rìn pè lẹ́ẹ̀kan sí Mark 9 17 to 29 Mark 9 17 to 29 Mark 2 1 to 12 Mark 2 1 to 12 John 5 1 to 9 John 5 1 to 9 Psalm 34 orin Dáfídì Psalm 34 3 to 8 Psalm 34 3 to 8 ìgbà mẹ́ta la máa kà sínú omi yìí ìgbà mẹ́ta la máa ka àwọn omi yìí sínú omi oríṣi mẹ́tẹ̀ẹ̀ta ni yóò máa mú ni ìránṣẹ́ yẹn yóò máa mú ó dá káàkà sínú kẹ́ẹ̀gì tó tóbi omi yìí kó máa mú tó bá mu omi yìí àsùn tó ìkíní yẹn bá ti fẹ́ kì í ẹ jẹ́ ká sáré lọ tún bù nínú omi ẹ jẹ́ ká sáré fún mu tó bá ti fẹ́ kì í ẹ sáré bu omi yìí
ẹ sáré lọ tún gbé sí lẹ́nu ẹ bù fún un lórúkọ Jésù. yóò sì máa ṣe kíni, yóò máa rọ̀ ọ́ lára rẹ̀ títí tí ogun àìsàn yẹn àbí ogun wàhálà yẹn tí ó fi kúrò nínú ayé rẹ̀, tí ó fi ní gbúrò ogun àìsàn yẹn nínú ara rẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni yóò rí, yóò dẹ̀ bá mu lórúkọ Jésù, yóò bá lára mu lórúkọ Ọlọ́run alààyè. gbogbo ogun àìsàn ológun òru tàbí wárápá yẹn yóò sì fi ayé rẹ̀ sílẹ̀. bẹ́ẹ̀ ni yóò rí, Jésù Kristi Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. ẹ jẹ́ ká máa lo Psalm 41 13-14 13-14 fún ìṣẹ́gun, fún àdúrà, fún àánú àti ìpèsè ńlá lórí ìrìn àjò ayé wa. ohun akin, ọ̀rọ̀ akin ló wà nínú rẹ̀. lórúkọ Jésù a ò ní gbèrè tìjú, a ò ní dẹni ìtanù, ọfà ayọ̀ fi ṣòdè ní bà wá. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀sán yìí, fún gbogbo ojú àtọkàn tó ń wò mí, fún gbogbo àwọn tó ń wò ó. ẹ̀yin lórúkọ Jésù, Olúwa yóò wà pẹ̀lú yín. Ọláoyè, mo rí ọwọ́ yín. Adéníkẹ́ Dábírí JP àbí, mo rí ọwọ́ yín. lórúkọ Jésù, Ọlọ́run yóò dì yín mú. ọba àwọn ọba yóò wà pẹ̀lú yín. Ọlọ́run àwọn ọlọ́run yóò gbàdúrà fún yín. Adéníkẹ́ JP, mo rí ọwọ́ yín. Ọlọ́run májẹ̀mú yóò tì yín lẹ́yìn. Ọlọ́run aláàánú yóò rán àánú sí. Ọláoyè Olúwa Adébọ̀wálé, mo rí ọwọ́ tẹ̀yìn náà. ní orúkọ Jésù, Olúwa yóò wà pẹ̀lú yín. mo rí gbogbo yín lọ́tùn lósì. Ọmọlọ́lá gbogbo yín ni mò ń rí. Ọlọ́run májẹ̀mú yóò gbóhùn ẹ̀bẹ̀ yín. àánú bẹ́ẹ̀ ṣe ń ṣàmì yẹn, ẹ rí ọwọ́ Ọlọ́run. àdúrà yín yóò dẹ̀ gbà. mo ṣe ń gbàdúrà fún yín, ẹ rí ọwọ́ Ọlọ́run. ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ bí ẹ ṣe ń ṣàmì yẹn. àmì Ọlọ́run yóò hàn nínú ara yín. àánú Ọlọ́run yóò sì fà yín lọ́wọ́ sókè, á mú yín já gbangba. bẹ́ẹ̀ ni yóò rí, Jésù Kristi Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀sán yìí, fún ètò ti ọ̀sán yìí. ètò wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú Nàìjíríà níbí. wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK. ní orúkọ Jésù, Olúwa yóò wà pẹ̀lú yín, yóò tì yín lẹ́yìn. a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ náà ò ní dàrú, kò ní títì ti pa. ọfà ayọ̀ fi èṣù ní bà yín. olórí àtàtọ́kùn bẹ̀, Ọlọ́run májẹ̀mú yóò dì yín mú. mọ́mì dádì, ẹ rí ọwọ́ Ọlọ́run. iléeṣẹ́ yín yóò máa gbòòrò sí ni. ọfà ayọ̀ fi èṣù ní bà yín. aláàánú kan ṣoṣo tó jẹ́ gbẹgbẹ̀rún èèyàn lọ yóò ràn sí iléeṣẹ́ yẹn. mọ́mì yóò ràn sínú ayé yín. mọ́mì mi JP yóò ràn sórí ìrìn àjò ayé yín. ẹ rí ọwọ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni yóò rí. ohùn Olúwa náà rìn látẹnu yáàdó rẹ̀ abániṣẹ́ JP. èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú. lórúkọ Jésù, Olúwa yóò fàánú bí ayé wa wò. ọkàn ayé ó dẹ̀ balẹ̀. a rí ọwọ́ Ọlọ́run. ní ìjọ́ mẹ́jọ àti èmi àti ẹ̀yin, mọ́mì, a ò ní dòkú, kódà àní fẹ́ dòkú débi pé a ó dòkú láíláí. Ọlọ́run májẹ̀mú yóò dúró tì wá. mọ́mì, ẹ ra àánú gbà, ẹ ra àánú gbà. ilẹ̀kùn àánú tẹ̀ ń kàn yẹn yóò ṣí sílẹ̀ fún yín. tó bá ṣí sílẹ̀ fún yín tán, ẹnikẹ́ni kò ní lè lágbára lórí ẹ̀ mọ́, torí yóò ṣí sílẹ̀ débi pé yóò yà yín lẹ́nu pé èmi lọ kọjú sí ti olóore báyìí. mọ́mì mi JP, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. tẹlifóònù nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11. fúnra ara mi báyìí ni màá gbé tí ẹ bá ti ń pè fún ẹ̀bì àdúrà, fún counseling, fún ohun kan, ẹ pè. lórúkọ Jésù, Olúwa yóò dì wá mú. gbogbo ojú ọkàn tó ń wò mí ní ìjọ́ mẹ́jọ àti èmi àti ẹ̀yin, ẹ jẹ́ ká tún pàdé. lórúkọ Jésù, a ò ní gbèrè tìjú. ó dàbọ̀.